Ọlọ́run bíi Priska ìyẹn Priscilla, àwọn ìránṣẹ́ Ọlọ́run bíi Junia, àwọn ìránṣẹ́ Ọlọ́run bíi Phoebe, àwọn ìránṣẹ́ Ọlọ́run bíi Trifena, Trifosa, Pasi, gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run wọ̀nyí ni wọ́n jẹ́ àwọn tó ń ṣe làálàá nínú ìjọ. So a rí wípé àwọn obìnrin wọ́n ń ṣe iṣẹ́ olùkọ́ni nínú ìjọ Ọlọ́run, pàápàá jùlọ àwọn ìjọ tó jẹ́ pé Paul fúnra rẹ̀ ló dá wọn sílẹ̀. Wọ́n ṣe olùkọ́ ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n jẹ́ olùṣọ́ àgùntàn, wọ́n jẹ́ adarí, wọ́n jẹ́ alàgbà, wọ́n jẹ́ díákónì nínú ìjọ yìí, wọ́n jẹ́ àpọ́sítélì gan tilẹ̀ wà láàrin wọn, wọ́n jẹ́ wòlíì náà kúkú wà ńbẹ̀. Ẹ̀rí iṣẹ́ mọ̀ pé ń jò ní atọ́ka wa sí àwọn wòlíì obìnrin bíi 4 ẹ̀rí tí wọ́n jẹ́ ọmọ Philip evangelist tí wọ́n sì ń ṣe kíni tí wọ́n wà ní ìjọ yẹn. Ẹ̀rí so àwọn obìnrin, ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló wà tó jẹ́ pé tó jẹ́ pé kì í tilẹ̀ ṣe gbogbo wọn gan lásán ládárúkọ wọn. Ẹ̀rí nínú ìwé Ìṣe àwọn àpòsílẹ̀ àti nínú àwọn ẹ̀písẹ́lì yìí tí wọ́n ṣe kíni tí wọ́n kó ipa ribiribi nínú ìjọ lọ.